Bismillahirrahmanirrahim. Dr. Praise and Beat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ògùn wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn olórí bá bọ́ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Ewé. Alawalu, alakiru, asohiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Aláràgbà yìí dàníyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ndọ́. Èyí tó. Ẹ̀rí èyí tí mo mú wá fún wa ní òní ni bí a ṣe ń lo ewé sáwórí pèpè tó nítànná, ewé tanáposo tó nítànná, ìtún, ìfà, abèrè àti ìtún, ìfà, abèrè, ewé àwórí pèpè, ewé tanáposo àti ẹ̀fọ́kù gíláàsì tá a fi ń wojú. Ṣé ẹ̀rí sẹ́yìn téèyàn bá ń lò tó bá jẹ́ pé ọkùnrin á pe obìnrin tó ní àlùbáríkà wá fún ẹ. Àmọ́ tó bá jẹ́ pé òun dáyàn lónìí bóyá iṣẹ́ àfáà ló ń ṣe ní o, ó ṣiṣẹ́ babaláwo ní o tàbí pásítọ̀ ní ẹni o tó bá ń lò tó bá ti fi ń ṣèṣekúṣe o ò lè róore kankan bẹ̀ mọ́. Ju bóyá kó lọ kó staphylococcus lọ tàbí infection tó bá ti fi ń ṣèṣekúṣe. Àmọ́ tó bá mẹ̀ǹtẹ́ ara ẹ̀ orí pọ̀ lára àwọn obìnrin. Ìwọ tó bá ti lóbìnrin ní kọ́sítọ́mà orí pọ̀ lára wọn. Àwọn tó bá yẹ pé ṣìnà ló fẹ́ bá wọn ṣe tí ẹ bàjẹ́ nù o tí wàá lọ fi bẹ́yìí tí ò yẹ kó bá sùn nù wọn. Ewé àwórí pèpè tó nítànná, ewé tanáposo tó nítànná, méjèèjì lásà tí ó gbẹ tó bá ti gbẹ dáadáa yẹn. Please wait. I have something special to discuss with you in a professional level. If you are a man of age of 40 years and you are taking the pace to perform, I want you to stop it now before you kill yourself. Today I want to introduce to you a powerful mixture to make you last and long in bed with your partner. So this is a powerful mixture to make you last long in bed with your partner. Are you with me? The first one is Cocoa Master 1. The second one is Cocoa Master 2. And this is dada. If you are interested, you can message me on my WhatsApp number 090-5333-2747, or you can call me direct on 070-3742-2552. Cocoa Master. A wà lọ wá ìtún, ìfà, abèrè, ẹ̀fọ́kù gíláàsì tá a fi ń wojú. A lọ papọ̀ tí ó kúnná tí ó di powder. Ẹ dàpọ̀ méjì tẹ́ lọ yẹ. Ẹ máa wá bù sínú cream yín kẹ́ ẹ máa fi para tẹ́ bá ti ń jáde láràárọ̀ ní agbára Ọlọ́run. Ọba tó fi ìmọ̀ sáyẹ́ǹsì ti Yorùbá tó fi mọ àwọn bàbá wa tí wọ́n sì ń ṣe ń gbà náà tó sì ń jẹ́ á jẹ́ fún yín lágbára Ọlọ́run. Wàláhì kò jù bẹ́ẹ̀ lọ. Lóòótọ́ kò easy láti ṣe o, àmọ́ tẹ́ ẹ bá ti ṣe ẹ tọ́jú ẹ̀ pamọ́, ọ̀pọ̀ èèyàn lè lò ó. Ẹ lè ṣe sínú cream kẹ́ ẹ máa tà á. Torí nǹkan tó dá mi lójú ni. Obìnrin bá sì wà náà nǹkan oṣù ẹ̀mọ̀ gbogbo nǹkan báyìí náà kéèyàn jìnnà sí. Àní dààmú lágbára Ọlọ́run. Èmi náà lọmọ yín àbúrò yín olólùfẹ́ yín Dr. Mutiu Ọlátíbóyè táyé mà sí wọ́n jẹ́. Tó bá dìgbà míì á tún mọ́rọ̀ mi ìyẹn tó tún yàtọ̀ sílé ìwà. Ẹ má gbàgbé láti subscribe sórí ètò kílè kó fún wa ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní lórí àwọn kan mi tàṣe àtẹ̀yí tàṣe torí pé ètò. Bismillahirrahmanirrahim. Dr. Praise and Beat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ògùn wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́.
lọ́la kó bá yà kó ọlọ́run ọba. ewé ń jẹ́ ewé á jẹ́ ewé ń jẹ́ àwọn lómi bá bọ́ sóhun mi lọ́jọ́ dìgbò. ewé ń jẹ́ ewé. La ilaha illallah, alawalu alakiru asọhiru abatinu ọlọ́run ọba. Ìwọ ló pamọ́ ìwọ ló fara jáde. Alárágbá yìí dániyàn ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dán. Èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá. Ìwọ ṣàlò ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí nìyẹn. Fásikúrò ni wọ́n síkúrò ni wọ́n nínú ìsìnkú. Kó fàyà kùn rẹ̀ láfi ń ṣe tiwa. Ewé jẹ́ òbẹ̀ èyí tó dá fún wa ládẹ̀ gbójúlé.